gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn ẹ wálé ẹ wá tún lè ṣe o àtobìnrin àtìwé àtàgbà káàbọ̀. Ògbómọ̀ṣọ́ la wà ìdákẹ́ ẹ̀sùnmọ́ wa ẹ̀jẹ̀ àfọwọ́wẹ́wọ́ ẹ̀jẹ̀ àfinúlùnú ẹ̀jẹ̀ àfọkànlùkàn ẹ̀jẹ̀ àpapọ̀ wa kò ní ẹ̀yìn ẹ̀dákẹ́ àsìkò òré tó lórí tẹlẹ́mù ẹ̀sùnmọ́ wa gbogbo ẹ̀yin lọ́ba ládéládé gbogbo lóyè gbogbo ẹ̀yin àgbààgbà jù. àsìkò rẹ̀ ẹ̀jẹ̀ àparapọ̀ torí pé ìkan parapọ̀ ìkan mọ̀lẹ́ ìráparapọ̀ wọ́n mọ̀ jiyàn mo kì í ẹ̀kúndé àsìkò yìí níbi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáyé Ògbómọ̀ṣọ́ la wà létò orúkọ tèmi ní Sọjí Abíọ́jẹ́là ẹ jẹ́ n kí bá mi akọgun ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ààrẹ fún gbogbo òdìdí káàkiri àgbáyé aláṣẹ Àyọkà Foundation AVM Chief Dr. JB Adigun retired mo kí mọ́ mi Helen Adigun yèyé akọgun ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nu àwọn ni wọ́n ṣe agbátẹrù fẹ́tò yìí wọ́n gbówó lákàlẹ̀ wọ́n ní Ògo Ògbómọ̀ṣọ́ kí gbogbo ayé ọmọ ọmọ kan máa gbọ́ kan máa rí àdúpẹ́ o àdúpẹ́ ẹ jẹ́ kí pẹ́rọ ó dídì láti kó fẹ́tò yìí alákìtìyàn fẹ́tò yìí ẹ̀yàn kúkúrú tí pẹ̀lú ogun ránṣẹ́ ọmọlé alágbẹ̀dẹ nísàlẹ̀ Ọ̀ràbà Mẹ́kẹ́ l'Ògbómọ̀ṣọ́ ń bí ASKRM Olúṣẹ́gun Kútì mọ́ mi ń kọ́ bẹ́ẹ̀ o àtàbújá àtẹ̀kọ́ gbogbo ilé náà ni gbogbo ọmọ òdìdí mo kí yín ẹ jẹ́ kí bá mi ààrẹ àgọ́ tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí bá mi ọ̀gá àtàwọn olóyè láàfin àjọ kí yídì níjọ́ Wednesday ni kò sí Christian kò sí Muslim ògbàjọ foríbalẹ̀ fún ọba aláàní àdúpẹ́ èèyàn tí ò sí ń bẹ̀ ò ní ọ̀wá wòran wa ẹni tí ò sí ń bẹ̀ tí ọ̀wá wòran wa ó wà lórí Facebook àdúpẹ́ ohun tá à ń bá lọ òun náà là á sì ń bá lọ ọ̀rọ̀ nípa ti kábíyèsí wa pé ọba òkè ó rán áńgẹ́lì sí wa l'Ògbómọ̀ṣọ́ ohun tá a sì ń gbéyẹ̀wò òun ni kí ni àbá nílá kà fún wa kí wọ́n nílá kà fún wa ọ̀sẹ̀ kẹrin mọ̀ ní tá a ti kò mọ́ tó wà nílẹ̀ yìí àbọ̀sẹ̀ kẹta tá a ti kò mọ́ tó wà nílẹ̀ yìí bí ìṣe mi ẹ jẹ́ kí n rìn báyìí mo tún ti ní akéwì kan lé odidi èní ká máa mú wọn lọ́kọ̀ọ̀kan àfẹ́ máa yẹ̀ wọ́n wò tọ́ tó bá kójú òṣùwọ̀n kókónú bàálù ọmọ lọ́nu àmọ́ bàálù tó bá kó sí má pọ̀ tọ̀ lójú ọ̀nà wọn ètò ní ojú ọ̀nà bàálù súnmọ́ bí. ọ̀yà fún ọ ọ̀yà ọtí yá iṣẹ́ ti yá. lọ́jọ́ ebi ọgbọ́n ń pa mí mo polódùmarè ò fún mi lọ́gbọ́n òǹgbẹ ìmọ̀ ń gbẹ mí olúwa ọba ló fún mi lómi ìmọ̀ mu onímọ̀ mi mọ̀ ọ́ ìbàrẹ̀ èdùmàrè tó lọ́rọ̀ gbogbo lọ́dọ̀ onílé yìí mo rí bàkí n tó wọlé orin ìbẹ̀yìn àgbààgbà tó wà lọ́dẹ̀dẹ̀ yìí o èdùmàrè wàá bá mi ṣe kógún gẹ́gẹ́ èdùmàrè wàá fọwọ́ tì mí lẹ́yìn ó yá kọ́lá wọlé iná jó dórí kókó gọ́ngọ́ orin fẹ́ sọ lẹ́nu mi iṣu sáré tètè wá pàdé oníyán ẹ̀kọ́ yẹn gan sáré tètè wá pàdé ọ̀lẹ̀lẹ̀ kọ́ńkọ́sọ èlùbọ́ sáré tètè wá pàdé alámọ̀lá o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin bọ̀rọ̀kẹ̀ní ẹ̀yin èèyàn ńlá ẹ̀yin èèyàn yìí nílẹ̀ yìí ẹ sáré tètè wá pàdé mi láàfin ọba níbi ọba Ghandi Afọlábí Ọláoyè Òrumọgẹ kẹta tí ń ṣe bẹ́bẹ́ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ bá ń ṣe kábíyèsí fún Ṣọ̀ún. kábíyèsí o. igi ọlá ti rúwé ọlá ọba Ghandi ò lè parẹ́ mọ́. nílá lewé tígi ọba Afọlábí ń rú kò sì ní rú wẹ́wẹ́ láéláé alàgbàlúgbú omi òkun ńlá lọ́ba Ọláoyè kò sì ní wá padà dọ̀sà ọlọ́gbọ́n la mú jọba l'Ògbómọ̀ṣọ́ ajílété ṣebẹ́ni tó fọlọ́gbọ́n jọba ló tún lé ayé ṣe èèyàn òkúkú ní fọ́ọ̀mù gànjòyè kó mọ́ kábàámọ̀ ẹ bá mi kí Sẹ́ríkì olówó Ghandi di bàbá kò ṣeé fọwọ́ rẹ́ nímú ìrònú kòkò ní pajá ìrònú ẹ̀yìn ọ̀rẹ́ ní pèké ìrònú ọlọ́rọ̀ ní pọ̀lẹ́ ìpín àìsàn ní ponírìkímọ̀ Afọlábí egun ẹran tí kẹ́yìn olórí kunkun òkèlè ràbàtà tí pinnu ọ̀kánjúà apáṣá àbí gbogbo ara lómúlómú ọmọ kélébé ọmọ ilé apó ọmọ bọ̀ọ́sàbí ọmọ sápóyoró ọmọ òsínbàpéré ọmọ alápò sábẹ́ ọmọ ọ̀tá faré kéńdé ọmọ bàrùbá elégbò ẹsẹ̀ ọmọ ọdẹ bárẹ̀ tí ọya máa bẹ́rinṣẹ́ máa gbọ̀n kájù ọba Ghandi yìí gúnugún rẹ̀ bà lórùlé ojú tó lé ojú tó ko ọba tó
tó bá ti lówó lọ́wọ́ ò ṣe bá bínú olówó lọ́wọ́ ó tún jọba ọlá rẹ̀ wá dòdò ń sàn rẹ́rẹ́rẹ́ ọba tí fi gbogbo ọba jẹ ọba tí fi gbígbọ́ ṣaláìgbọ́ ọba tó lé tẹ̀m̀bẹ̀lẹ̀kùn jìnnà sínú igbó rere bí ẹni kó lọ kú sígbó ọba lágbọ́mọ̀bí ni amọ̀mọ́ béèrè ojoojúmọ́ ládàbà àwọn ẹni fi ń pògèdè bí ẹni pé yẹlé èrè ò gbọ́ ebe yẹlé yín gbọ́ títìrì ní tìrì ní tójó kọ́ tìjà kọ́ ta ilé jà kọ́ ebi lọ síwájú Ògbómọ̀ṣọ́ ńlọba ń wá lọ́jọ́ gbogbo ni kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o kẹsìn ọba ó jẹ́ kó pẹ́ ọba Ghandi Ọláoyè ayé èrè ò ní dojúrú ò ní ṣìṣe nílé ọba ikú òjijì ò sì ní yára já yín tàn mọ́ ẹ wá sọ fún mú wípé kó ṣe gáfárà forí kó rí ọ̀rọ̀ra mọ́ mi lókè ara ẹ kìlọ̀ fún bàtà pé kó ṣe gáfárà fẹsẹ̀ báyé bá ń lùlù àbòsí bàbá tọ́lá ní òkùnkù ní í jó kúkú ń dùkú abẹ́wí ọlá gẹ̀rúgẹ̀rú Òrumọgẹ kẹta kò sí nínú alábùkù èèyàn wà láàyè ó yẹ jẹ́ kí gbogbo wa ó ṣàpọ́nlé fọ́ba àní ẹni Olódùmarè ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ibi Olúwa ọba parí ọlá sí ló jọba lé lórí ibi ìbùkún Èdùmàrè wà nílùú Ògbómọ̀ṣọ́ tí jájí lété ọlá ti rúwé ọlá rẹ̀ ta gbòǹgbò ọlá rẹ̀ ta gbòǹgbò kálẹ̀ ọba Ghandi òjò ní pòkè láéláé kó wá rí bí ilẹ̀ ẹlẹ̀ lásán déédé ìmọ́lẹ̀ láǹtà kọ́ lòṣùpá ó ṣe bẹ́ẹ̀rin bá ṣubú kalẹ̀ yakata àní agaju gbogbo ẹranko wẹ́wẹ́ lọ ẹgbọ́ ta ní porí bàbá Fẹ̀yìntọ́lá bàbá Tọ́lá ní èmi Kọ́láwọlé Akéwì Ìgbàlà wípé kí gbogbo wọn ó ṣòfò rẹ̀rẹ̀ tọ́ tí wọ́n bá ń bi yín léèrè wípé ta ní kọrin ewì sọ́dọ̀ ọba ẹ wí fún wọn wípé Kọ́láwọlé ni Ọláyíwọlá ló kọ bàbá mi jẹ́ Akéwì Ìgbàlà ní kọrin ewì tó dùn. káàbọ̀ kánísọ́ọ̀sì làbá wà ní ẹnìkan fún ọ látẹ̀wọ́ ṣùgbọ́n ó gbìyànjú lọ́pọ̀lọpọ̀ tọ́ bóyá a bá parí n ó fún ọ ní bíìtì kan àátò sí orin bá ti ṣe ń jò ní ìrètá fìlù sí tọ́ engineer pastor politician ẹ bá kí alẹ́ kẹta lórúkọ yín. ẹ má jẹ́ àwọn olóṣèlú ọmọ lẹ́ǹkì. àgbẹ̀ wọn lè yín kiri fúnre ká bá ní you are wanted ṣé ire àbí bí ni. ká má pè kí n wá kọ́ńtẹ́sì. gbogbo ara lé mo kí yín o ẹ kú dédé àkókò yìí. adúpẹ́. èmi ọ̀rẹ́ yín ọmọ yín olólùfẹ́ yín Reverend Peter Ọlálẹ́yẹ tí mo láǹfààní láti jẹ́ ààrẹ fún àwọn ọ̀dọ́ l'Ógbómọ̀ṣọ́ president Ògbómọ̀ṣọ́ Community Youth Forum bákan náà tí mo jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ọba Ghandi Afọlábí Ọláoyè Òrumọgẹ the third son of Ogbomoso land lórí ọ̀rọ̀ ìròyìn àti ìtẹ̀síwájú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ṣeun púpọ̀. Ibola Badenjo ni pẹ̀lú àwọn tí wọ́n lákà. Tẹ́rí àmọ̀rìn jìnnà gánjò nìyẹn. A sọ̀rọ̀ nípa ìlera. Bẹ́ẹ̀ ni àwọn ètò ọba Ghandi fún ìlú Ògbómọ̀ṣọ́ láàrin 25 years tí wọ́n plan pé àwọn fẹ́ fi rin gbogbo ìrìn àjò yẹn. So a gbìyànjú gan. Nǹkan méjì ló kù tí a padà lè sọ̀rọ̀ lé lórí but torí àwọn tí wọ́n gbọ́ wa níjẹ̀jọ́ màá kàn sáré ká lọ tábàtí wá lórí méjì yòókù màá fi so a sọ̀rọ̀ ń pa urban and physical planning a sọ̀rọ̀ ń pa infrastructure a sọ̀rọ̀ ń pa security ètò ààbò yes a sọ̀rọ̀ ń pa agriculture iṣẹ́ ọ̀gbìn náà. iṣẹ́ ọ̀gbìn a sọ̀rọ̀ nípa transportation and road. ìgbòkègbodò àti ọ̀nà tó já garaga. bẹ́ẹ̀ni a sọ̀rọ̀ nípa education. ètò ẹ̀kọ́. a sọ̀rọ̀ nípa health care. bẹ́ẹ̀ni. a sọ̀rọ̀ nípa culture and tourism. àṣànú. nǹkan méjì tó kù tá a lè sọ̀rọ̀ lé lórí níjẹ̀jọ́ òun ni job creation. And empowerment. ìyá mi Fẹ̀yìntọ́lá ìjẹ́bìrì náà ló pé tọ̀ àwọn ọ̀dọ́ abúrò ni o. Then èyí tó tún kù tó dàbí ẹ̀ o ní industry and commerce. So job creation. Yes. Industry and commerce. ẹ fẹ́ lójú. Job creation and empowerment. Now sẹ́rí ìlú bí ìlú Ògbómọ̀ṣọ́
tó jẹ́ ìlú tí ó ń fẹjú sí lójoojúmọ́ bí ìlú Ìbàdàn because ojoojúmọ́ ní Ìbàdàn ń fẹ̀ sí. bẹ́ẹ̀ni. so lẹ́yìn Ìbàdàn dẹ̀ ní lọ́yọ̀ state yìí Ògbómọ̀ṣọ́ ló kàn. àwa ló kàn bẹ́ẹ̀ni. so ojoojúmọ́ l'Ògbómọ̀ṣọ́ náà ń fẹjú sí. ń fẹjú ní kẹnu. irú ìlú tó ń fẹjú sí lójoojúmọ́ báyìí tí èyàn ò bá fẹ́ kí crime rate kó lọ sókè ìwọ ọ̀daràn kó máa pọ̀ sí. so ìlú gbọ́dọ̀ wá àwọn adarí ìlú gbọ́dọ̀ wá bí wọ́n ṣe kún ìjọba lọ́wọ́ because ìjọba ò lè dá gbogbo ẹ̀ ṣe. omi ló pọ̀jọ́ kan lọ. náà kí n má gbàgbé àti tẹnumọ́ pé gbogbo ohun tí ọba ń ṣe ó jẹ́ láti kún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ni. lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni. so every effort is to complement the government of Ọ̀yọ́ state and the federal government because tá a bá sọ pé àwọn ni wọ́n á ṣe gbogbo ẹ̀ fún wa wọn lè dá sí a ní láti juwọ́ káre sí gómìnà wa ẹnjìníà Olúwaṣèyí Mákindé fún akitiyan wọn ká dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà but tá a bá kíyèsí dáadáa ẹ rí i pé àwọn ọmọ tó ń jáde nílé ìwé lọ́dọọdún wọ́n ń pọ̀ sí ni ẹlòmíín gbọ́ parí dìgírì tí ò ríṣẹ́ ó tún lọ ṣe masters ó tún parí ẹ̀ kò ríṣẹ́ ó tún dàgbà PhD mo láwọn PhD tó pọ̀ PhD kìíní kódà tí wọ́n pọ̀ tí wọ́n ń wáṣẹ́. ẹnìkan pèrè PhD so but ìyẹn níjọba wá wò pé níbi ní kábíyèsí wá wò pé orílẹ̀-èdè táwọn ti wá kì í ṣèjọba nìkan ló ń ṣe gbogbo ẹ̀ in fact àwọn ọmọ ìlú náà ran ìjọba lọ́wọ́ láti rí i dájú wípé ìlú dé ipò tó yẹ kó dé ibi tán bá ti dájọba nìkan dá gbogbo nǹkan ìmọ̀ wọlé and bí ti ń rà wá lọ bí oorun lórílẹ̀‐èdè Nàìjíríà yìí gbogbo wa mọ̀ scores àmọ́ bí nǹkan ṣe rí so ẹni kábíyèsí fi wá wò pé ok ẹ jẹ́ ká wo bó la ṣe máa kírètì iṣẹ́ fún àwọn ọ̀dọ́ wa so that kò ní jẹ́ pé ìjọba nìkan ni ó mọ̀ dá ẹrù yẹn gbé then àwọn tí wọ́n ti ní okòwò tí wọ́n ń ṣe bó la ṣe máa empower wọn. àwọn tó kàwé tí ò ríṣẹ́ a sì tó ṣẹ́ fún wọn. bẹ́ẹ̀ni. àwọn tó wá kàn lábala kejì bí èyún ni àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ aláta tòmẹ́tò tẹ́lò fọ́gánáísà ọyẹ tẹ̀wájú. lọ́wọ́lọ́wọ́ bá a ti bẹ̀rẹ̀ kábíyèsí ti bẹ̀rẹ̀ experiment lórí ìyẹn ó láwọn kan tó jẹ́ pé wọ́n ń fún ní owó tó empower wọn láti lọ mọ sí business. wọ́n fi yẹn ṣe test wo. wọ́n fi yẹn ṣe test. hello testing. adẹ̀gbàdúrà pé wọn ò ní fè. so wọ́n ní kán kóra wọn jọ bí ẹgbẹ́ wọ́n wá gbowó kalẹ̀ fún wọn wọ́n ní pé kán lọ mọ yára wọn láàrin ara wọn. wọ́n ní kán sọ di cooperative. kán sọ di cooperative láti mọ dókòwò so that ọjà òun kálukú kì í ṣe pé ẹni tí ò ní nǹkan kan tí ń ṣe tọ́kàn. kábíyèsí ò tí ì bẹ̀rẹ̀ empowerment o wọ́n àti bẹ̀rẹ̀ wọ́n fi yẹn ṣe testing. wọ́n fi yẹn ṣe testing de pé ẹ jẹ́ ká wò bí wọ́n ṣe máa ṣe dáadáa sí then so lórí ìyẹn náà ibẹ̀ láti máa ní àwọn cooperative tí kábíyèsí ń gbìyànjú láti gbé kalẹ̀ tó jẹ́ pé wọ́n máa yá àwọn èèyàn lówó láti rí dájú wípé. a gbé owó jáde láti ààfin sínú cooperative. bẹ́ẹ̀ni so láti rí dájú wípé okòwò àwọn èèyàn ó múnádóko láti rí dájú wípé because tówó bá ń circulate láàrin ara wa. bẹ́ẹ̀ni o. òsì máa kú láàrin wa díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni ó ti lọ. so ìyẹn ni ó jẹ́ àfojúsùn kábíyèsí so empowerment fọmọléèwé empowerment fún àwọn oníṣẹ́ ọwọ́ empowerment fáwọn oníṣòwò so ìrónilágbára then ètò kẹ́yìn rẹ̀ because I still have much to say ètò kẹ́yìn rẹ̀ ó ní industry and commerce lọ́wọ́lọ́wọ́ báyìí. gbígbélé iṣẹ́ kalẹ̀ bẹ́ẹ̀ni àti okòwò. bẹ́ẹ̀ni so lọ́wọ́lọ́wọ́ báyìí kábíyèsí ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ tí wọ́n ń àwárí àwọn tíjọba kọ́ s'Ògbómọ̀ṣọ́ tó kú nígbà kan rí tó jẹ́ pé wọ́n ti kú bíi fruto. so kí ni tá a máa ṣe láti jí wọn dìde for the first time tí mo rí kíní líìsì yẹn ẹ̀rù Ọlọ́run bà mí. ó tó mélòó. ní tá a máa ń sọ yìí ó máa ń lọ bíi 200 bó ní líìsì ẹ̀mí báyìí. 200. yes. iléeṣẹ́ ìjọba tó jẹ́ pé ó ti dẹnu kọlẹ̀ bẹ́ẹ̀ni. irú wọn cell park nílé ewé. bẹ́ẹ̀ni so mo ní líìsì ẹ̀ lọ́wọ́. fruto nísàlẹ̀ àfọ̀n Àjíkẹ́ shoes
mo mọ̀ yún Coca-Cola Olódùmarè. tó ẹ wá ṣàánú ayé tó wa. yẹ pé wọ́n ti dẹnu kọlẹ̀ pátápátá. àti wá níbi mọ̀kàn báyìí tí ń bójútó yún àbí. so yes wọ́n ti lọ kó gbogbo àwọn kinní yẹn jọ. nítòkànkù ń ṣe ni pé by the time tí ọba bá ti ready fún action. àwọn kinní yẹn àwọn gbìmọ̀ yẹn ló máa ṣiṣẹ́ lórí bá a ṣe máa jí wọn dìde lẹ́yọ kọ̀ọ̀kan láti rí i dájú wípé ọba lè jẹ́ ìrànlọ́wọ́ fún ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ àti lórílẹ̀‐èdè Nàìjíríà. so ìyẹn ló ṣe kókó tó dẹ̀ ṣe pàtàkì because tá a bá ní pé ìjọba wàá ṣe ojú kan náà là á wà. ṣèyí ò tiẹ̀ rántí wa mẹ́rin lè rántí. ọ̀nà pọ̀ wọ́n hàn ọmọlọ́mọ lé. Yorùbá ní omi ló pọ̀ jọkà lọ. omi ló pọ̀ jọkà lọ. ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ pọ̀. ó fẹ́ pọ̀ so gbogbo àwọn iléeṣẹ́ yẹn tẹ́ bá kíyèsí ẹ lọ sí ilé abúmbẹ̀hún ẹ ra àwọn tó yẹ kó jẹ́ àǹfààní fún Ògbómọ̀ṣọ́ sóun ẹ lọ sí kílẹ̀ korúkọ rẹ̀ gbogbo òǹpànù ńbẹ yẹ ó wà ńbẹ rẹ́gẹ́dẹ́ lẹ́yìn ìkúlé wa mi báyìí women training center wà ńbẹ ó ti dẹnu kọlẹ̀ oríṣiríṣi bámbámbám àwọn health center tó ti dẹnu kọlẹ̀. mo gbọ́ pé ó ti wà nù ètò ìjọba rí iléeṣẹ́ irin nígbà ayé Bọ́lá Ìgè a lè mọ sọ yín lẹ́yìn ètò. bẹ́ẹ̀ni so iléeṣẹ́ irin ilẹ̀ rẹ̀ gan mọ bí ó wà a mọ̀ sọ lẹ́yìn ètò. so lóríṣiríṣi bámbámbám ni wọ́n tó jẹ́ pé wọ́n àjára ayé wọ́n àjẹrú ọ̀run ok so ó wà lóríṣiríṣi báyìí. ní kókó ohun tí a mẹ́nubà lénìí ó ní ọ̀rọ̀ ká fáwọn ọ̀dọ́ níṣẹ́. bẹ́ẹ̀ni. àwọn oníṣẹ́ ọwọ́ olókoòwò ká rú wọn lágbára. bẹ́ẹ̀ni. ìkejì lọ́rọ̀ iléeṣẹ́. bẹ́ẹ̀ni so àwọn ìgbìmọ̀ yẹn náà ló máa wá ṣiṣẹ́ lórí bó la ṣe máa attract investors àwọn iléeṣẹ́ wọ ìlú Ògbómọ̀ṣọ́. ọ̀pọ̀lọpọ̀ ló ń retí pé kí ọba ṣe tán pẹ̀lú ọ̀rọ̀ ọ̀nà tí wọ́n gbajúmọ̀. bẹ́ẹ̀ni most especially àwọn ọ̀rẹ́ wọn tó ń fẹ́ wá investors l'Ògbómọ̀ṣọ́ pé ẹ̀yin ẹ sá lọ mójútó ọ̀rọ̀ ọ̀nà gbàdúrà tẹ́ bá mójútó ọ̀rọ̀ ọ̀nà tí náà bẹ́ẹ̀ ti lè dá à ń bọ̀ wá láti wá gbé yín nígbùnwọ́ Yorùbá ní àwọn onímọ̀. gbàwó ń gbọ̀wọ́ so àṣewọ̀n àdúpẹ́ mo ń gbọ́ yín. ok bàbá ti ń dánu dó lórí ìyẹn another àṣeyọrí tí Ọlọ́run fún àwọn ọba wa láti pàṣẹ ọba Ghandi Afọlábí Ọláoyè ó ní ìpàdé àwọn lọ́balọ́ba. mo fẹ́ bèrè gan-an nù torí ń gbé mi lọ́kàn o ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn yé fẹ́lẹ́. àti gbá mo ti wà ń kéke ni mo ti mọ̀ ń gbọ́ tí àwọn pásítọ̀ àwọn àáfà tẹ́ mọ̀ ń gbàdúrà pé Olúwa fáwọn ọba wa ní ṣọ̀kan jẹ́ wọ́n gbọ́ra wọn yé ẹ wo àwọn ìsọjí tí mo gbọ́njú mọ̀ dáadáa Agility for Christ tí bàbá Jóòbù Àlàbí máa ń ṣe àti ẹ̀gbọ́n ògo ìlú Ògbómọ̀ṣọ́ kò sígbà tí wọ́n ṣe àwọn prógámù yẹn tí wọ́n ní gbàdúrà ìṣọ̀kan àwọn ọba. tẹ́ bá ń gbọ́ nínú mọ́sálásí káàkiri wọ́n mọ̀ gbàdúrà pé Ọlọ́run já káwọn ọba wọ́n gbọ́ra wọn yé so lóríṣiríṣi bámbámbámbám wọ́n á máa gbàdúrà Ọlọ́run wá pé kádùúà yẹn ó ṣe lọ́jọ́ Wednesday ta ọ̀sẹ̀ tí a lò tán yìí. àwa ń kírun yídì. àbí ẹsẹ tọ́ọ̀sì máa jẹun o. tọ́ọ̀sì. àṣekírun tán ń yí dì báyìí àdúrà wa gbàjọ Àlàmísì. bẹ́ẹ̀ni ó yẹ tẹ̀wájú. so àwọn ọba wa jọ jókòó wọ́n jọ sọ̀rọ̀ láàrin ara wọn. ìgbà tẹ́nìkan máa kọ́mẹ́ǹtì lórí kinní yẹn ó ní táwọn ti ń lé láti bí 50 years. lára àwọn ọba. lára àwọn ọba. Olódùmarè. pé táwọn ti ń lé láti bí 50 years. lọ́wọ́ wá sí ìmúṣẹ báyìí. definitely Ògbómọ̀ṣọ́ máa dáa sẹ́rí àdúrà tí mò ń gbà ó ní pé kí àwọn bàbá wa ọba kí wọ́n jọ rìn nínú ìṣọ̀kan àtìfẹ́ tí gbogbo wọn bá jọ ṣiṣẹ́ pọ̀ kò sí ìlú tí ò ní bẹ̀rù Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ ni. olóṣèlú tí ò ní bẹ̀rù Ògbómọ̀ṣọ́ ò sí. because n tó bá lẹ́nu Táyé ni ó bá lẹ́nu Kẹ́hìndé ni ó bá lẹ́nu Òdòwú ni ó bá lẹ́nu Àlàbá àti Dògbé bọ̀ tó ń kálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀. àti ẹni lọ mọ́ so lọ́wọ́lọ́wọ́ báyìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú àwọn ọba 23 tí. tẹ kọ̀wé sí. yes tẹ sì fi wélé lọ́wọ́. so àwọn 20 wá. inú 23. bẹ́ẹ̀ni 20 wá. more than 90%. so nísìnyí báyìí
lẹ́yìn ìpàdé jọ yẹn àwọn bàbá wa ọba wọ́n agree pé oṣù mẹ́ta làwọn máa pàdé láti máa jíròrò lórí ìtẹ̀síwájú ìlú Ògbómọ̀ṣọ́ ètò ààbò ètò ọrọ̀ ajé then láti rí i dájú wípé òǹkálukú ò mọ wọnú ilé ara wọn because ara ti ń dìjà nu bẹ́ẹ̀ ni so òǹkálukú mọ̀tàn rẹ̀ kábíyèsí dẹ̀ sọ wípé àwọn ò ní wá sílẹ̀ ìlú anybody láti wá gbalẹ̀ rẹ̀ kò sí ní táwọn fẹ́ fi lẹ̀ anybody sí àfi táwọn ọba sọ pé ó yá onísàpá o àrẹ̀sá o olúgbọ́n o oníkòyí o so onílẹ̀ tí iléeṣẹ́ lè dúró sí lọ́dọ̀ rẹ̀. fáńfà ní àwọn ọmọ rẹ̀. ṣẹ́dẹ̀ mọ̀ pé ìlú tí wọ́n bá gbé iléeṣẹ́ lọ. number 1 population wọn máa increase. bẹ́ẹ̀ni number 2 ọrọ̀ ajé wọn máa gbẹnu sókè dáadáa. àwọn ọlá kò síbi iṣẹ́ jù. number 3 oríṣi nǹkan mèremère ló máa tẹ̀lé iléeṣẹ́ wọbẹ̀. ètò ààbò rẹ̀ náà tó máa múná dáadáa. a tún rẹ́ǹtì ilé. yes àwọn ọlọ́jọ́ ọmọ ta ilé ẹ̀kọ́ ibẹ̀ náà máa tún ta ló mọ ọba jana ní Kogi tẹ́lẹ̀tẹ́lẹ̀. ewé koro ńkọ́. ṣebí gbà tí iléeṣẹ́ débẹ̀ ni ewé koro ńkọ́. wọ́n dìídì kọ́ ààfin ńlá fún ọba ìlú yẹn ni torí pé wọ́n gbé Dangote factory lọ síbẹ̀. Elephant cement wà léwé koro. Ìbèchè ó ní Dangote wà tẹ́lẹ̀ gan Ìbèchè gan òjòdè Yorùbá létí tèmi àti ilẹ̀ Yorùbá náà ni. so tẹ bá ní ewé koro yẹn tẹ bá dé ààfin ọba wọn ẹ máa lérò pé ibẹ̀ láti sáìtì. you see so àwọn nǹkan tí ọba ń gbìyànjú àti ṣe nìyẹn and adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba tí wọ́n cooperate láti rí i dájú wípé àwọn tí ọ̀wá gan ráyè ni. wà no àwọn náà fẹ́ wá wọ́n dẹ̀ máa wá because gbogbo àwa tá a jọ àwọn ọmọ wọn náà lábàá máa sọ fún wọn pé ẹ dákun torí tiwa torí tiwa bẹ́ẹ̀ni adigbosoro so àwọn ajá lè mọ fi ṣe àlejò ń ti yàn àbí àwọn ajá pèrè ajá lè fi mọ́tàlẹ́ jù. so àwọn bàbá wa wọ́n gbọ́dọ̀ wá bí wọ́n ti máa ṣe ní tó bá wà ní àárín wọn torí ìtàwọ̀ ọmọ kan jí ó parí because lọ́wọ́lọ́wọ́ báyìí nìsín ìlú kan ṣoṣo tí Ìbàdàn bẹ̀rù Ògbómọ̀ṣọ́ lọ. wọ́n tó bẹ̀rù wá sí wọ́n tó bẹ̀rù wá sí. tí sọ̀kan yẹn bá wá dé tán. òkè ni wàá sún àyẹ̀ táàfù mọ́ gbẹ́bọ tíya ẹ dákun ẹ jẹ́ ìgbà pé ọjọ́ ti lọ àti mú kò mú òkun ọ̀rọ̀ àti fàáyọ 07032880939 láti ìlú rẹ̀ gbà lọ́nlọ́. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. dáríkàní samson sọ láti ìlú rẹ̀ gbà. ẹ ṣeun o. dádì ọlọ́run ọmọ tẹ̀yìn síwájú. àmì ẹ ṣeun o. àwọn táwọn á lù rẹ̀ gbà bó làánú ti jàǹfààní yẹn dákun. ẹ ń gbọ́ bó ló ṣe kàn án rẹ̀ gbà. wẹ́ sẹ́rí ìgbà tó bá tó àkókò tí àwọn kìíní yẹn bá máa bẹ̀rẹ̀ ẹ máa rí i pé kò sí ìlú tí ó máa yọlẹ̀ kò sí ìlú tó máa yọlẹ̀ kò ní yọ yín lẹ̀ o because gbogbo ara tí ó mú kó rọrùn ó ní ìpàdé táwọn bàbá wa yìí tí wọ́n ń ṣe so òun kálukú yóò máa jà fún ẹ̀tọ́ àwọn èèyàn rẹ̀. iléeṣẹ́ rin ẹgbẹ́ wa rẹ̀ gbà ẹ̀ ló. ẹ̀rẹ́ kálẹ̀ kú ètò. ẹ ṣe orúkọ yín o. orúkọ mi ni Tèmítọ́pẹ́ Òjó Abójòsù. àdúgbò ìbò rẹ̀ ti ń pè. láti Abójòsù. Abójòsù ìyá mi àwọn ọ̀ka foundation nù ẹ ṣeun. bẹ́ẹ̀ni ẹ kálẹ̀. ẹ kálẹ̀. àìpé ìbò ẹ ṣeun. àti kí ẹ ṣe wá sórí ètò náà ọlọ́run mọ̀ fún ẹ ṣeun. lèṣì rẹ̀ ní gbogbo ọ̀nà wọn o. àmì ẹ ṣeun adúpẹ́. gbogbo tí wọ́n sọ ní alẹ́ ìpátá la gbọ́ àti cooperative kan ní ọba wa ó dálẹ̀ ọlọ́run jọ ọ̀rọ̀ wa lọ́rùn yóò sì gbé wa. ìgbà kan máa ní pé Ògbómọ̀ṣọ́ máa lọ síwájú ní àníbèrè. àmì à ń bọ̀ àti Abójòsù náà à ń gbélé sẹ́bọ̀ níbi ìjọ tí sùtì ti rọ̀. hello. kálẹ̀ o. ẹ kálẹ̀ orúkọ yìí o. ẹ̀dá Solomon èyí. làgbára ọjọ́ wọn máa bí fàyàbá. ṣé yóò dára mi. ẹ ṣeun o. onírẹ̀ yín o. ẹ ṣe bá mi. akérèfẹ́ ǹtẹ́ gbé wa o. ẹ ṣeun o. onírẹ̀ wọn o. reverend journalist. akíkà àwọn kábíyèsí náà o. ẹ ṣeun. ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run máa tó pé o. ẹ ṣeun o. ọlọ́run sì tẹ̀ wọ́n síwájú o. ẹ ṣeun o. ẹ ṣeun o. àdúpẹ́ o. ẹ ṣeun àdúpẹ́. ẹ ṣeun 070. hello. ojú òpó ni o mama James mọ̀ pé yẹn lẹ́ ń pè
nẹ́tíwọ́ọ̀kì ní ń lọ yìí Olódùmarè tọ̀ wọ́n tó pè hello ọmọ James Makalẹ ẹ ṣe wo ẹ ṣe ìyá mi àmì ẹ ṣe o ẹ ṣe o. ẹ dákun ẹ mọ́ gbàgbé ìwà gbà mí náà. ìwà gbà yín. ẹ mọ́ gbàgbé ìwà gbà mí náà. àní gbàgbé bẹ́ẹ̀ sọ pé láti kọ́lẹ̀. ẹ ti bá sọ fún ọba Ghandi. pé kí àwọn mọ̀ràn àìsọ́kẹ́lì kan súnmọ́. ọ̀rọ̀ náà ò lè yanjú. tẹfẹtẹfẹ ó dókèrè àní rógún lẹ̀ yìí tẹfẹtẹfẹ ó dókèrè mọ́ mi fẹ́ tọ́lá ẹ kú alẹ́ o. ẹ kú iṣẹ́ o mo kí rẹ́rẹ́ ẹ ṣeun wọ́n fi yọ ẹ̀bù. ẹ ṣe mọ̀mọ́ adúpẹ́ bá ẹ ṣe gan. mo fẹ́ gbọ́ ní ìṣọ̀kan láàrin àwọn bàbá wa inú mi sì dùn gan. ẹ ṣeun adúpẹ́ olúwo ràn yín lọ́wọ́ o ẹ ṣeun ilé Ògbómọ̀ṣọ́ ọmọ tẹ̀síwájú o ẹ mọ́ gbàgbé o àwọn àgbà ràn yín lọ́wọ́. ẹ ṣeun adúpẹ́. ẹ mọ́ gbàgbé àfàdà ràn yín lọ́wọ́ oyè mi ó yé yín. ẹ ṣeun adúpẹ́ àmọ́ lóore. fún aráàlú àti ńlọlé báyìí wọn gba ìpín ọkàn mọ́. ìmọ̀ràn mi fún aráàlú ó ní pé ọjọ́ ti pẹ́ tá a ti ń retí ẹni tí yóò darí wa fún ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ so lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run dẹ̀ ti wá gbàdúrà wa ó ti mú ọba dé mo fẹ́ rọ gbogbo aráàlú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ti tẹ́wọ́ gbà wọ́n lọ́jọ́ tí wọ́n dé ẹ má jẹ́ kí àtìlẹ́yìn yẹn kó pòórá ẹ jẹ́ kó máa tẹ̀síwájú ni ẹ jẹ́ ká ti ọba wa lẹ́yìn ẹ jẹ́ ká fún wọn ní ìwúrí because lọ́pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ yí pé mo mọ̀ wò bí wọ́n ṣe ń ṣiṣẹ́ kábíyèsí ṣiṣẹ́ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ àtòru láti rí i dájú pé ìlú Ògbómọ̀ṣọ́ tẹ̀síwájú tó ẹ jẹ́ àjọ wà ní ṣọ̀kan Ọlọ́run yóò tẹ ìlú Ògbómọ̀ṣọ́ síwájú.